Pastor Agbala Gabriel ti ń yà kúrò lọ́dọ̀ Ọlọ́run o, kò ṣeṣẹ́ ìránṣẹ́ mọ́, owó àtorúkọ ló lé báyìí o. Wòlíì Ọ̀dẹ́dọ̀yìn Ezekiel ló sọ̀rọ̀ yìí. Wòlíì yìí ló ní Ọlọ́run fóun ní mẹ́sẹ̀gì pé kóun jíṣẹ́ fún wọn pé kó ṣọ́ra o, kó yé lé owó àtorúkọ mọ́, kó padà sọ́dọ̀ Ọlọ́run o. Kódà wòlíì fohùn ránṣẹ́ sí gbogbo àwọn tó ń lọ ṣọ́ọ̀ṣì Agbala Gabriel. Ó ní àtẹ́nù ní gbogbo yín o. Ó ní nǹkan tẹ́ ń wá, assistance tẹ́ ń wá nìkan lẹ̀ ń bá lọ, kò ń ṣe gbogbo yẹ fẹ́ràn Ọlọ́run tó bẹ́ẹ̀. Ṣé ẹ rántí pé kò tí ì pẹ́ lọ títí náà tí màmá esabod gba Agbala Gabriel nímọ̀ràn pé ṣe ló yẹ kó make charity tó ń ṣe fáwọn èèyàn, kó make ẹwà inclusive, kó kọ́ ilé fún àwọn aláìní, kó farawé bí wọ́n ṣe ń ṣe nílùú òyìnbó, so that gbogbo èèyàn pátápátá ló máa lè nípìn nínú àánú tó ń ṣe fún wọn. Ó ní ó sàn kó ṣe bẹ́ẹ̀ ju kó kàn máa dédé pick àwọn specific individual kó máa kọ́lé fún wọn. Ó ní irú nǹkan báyẹn ó máa jẹ́ káwọn èèyàn rí gẹ́gẹ́ bíi ti ẹni tó wà partial ni. Àmọ́ mo fẹ́ kí ẹ gbọ́ ohun tí wòlíì Ezekiel yìí sọ nípa Agbala Gabriel fúnra yín. Gbogbo nǹkan tó bá wá sí yín lọ́kàn ẹ drop ẹ̀ sí comment section, mo ń bọ̀ kí wá fi fọ́nrán yẹn hàn yín. Welcome to Digi Nigeria. Remember to like, share and follow us. Lóòótọ́ náà kò lè ṣe kí ó má rí bẹ́ẹ̀ kí ẹ má gbọ́ oríṣiríṣi nípa Agbala Gabriel. Ṣé ẹ rántí pé Agbala Gabriel ti ṣoore fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn? Àwọn tí ò ní, ó ti sọ wọ́n dẹni tó ní, tí ò nílé, tí ò ní mọ́tò, ọ̀pọ̀lọpọ̀ ló ti ṣoríire látara Agbala Gabriel. Àmọ́ ayé ló dayé social media tí àwọn wòlíì Ọlọ́run tán wọ́n sọ vision lórí social ayé àtijọ́. Wọ́n máa ń fẹsẹ̀ rìn lọ bá, wọ́n wọ mọ́tò lọ bá ẹni tí Ọlọ́run bá rán wọn sí, wọ́n á dẹ̀ lọ jẹ́ iṣẹ́ yẹn. But ṣé mọ̀ pé ayé òde òní íńtánẹ́ẹ̀tì máa ń jẹ́ kí nǹkan fà, so mẹ́sẹ̀gì yẹn á lè tètè dọ́dọ̀ ẹni tí Ọlọ́run bá rán wọn sí. Àmọ́ ẹ já gbọ́ ohun tí wòlíì yìí sọ nípa ìran tó rí lórí ọ̀rọ̀ Agbala Gabriel. Ìrìn àjò yìí sú ọ, o kò lè lọ síwájú mọ́. Tired, you are wearied of this journey. Wípé ọgbà láti lé ayé That you now want àti láti ní ọrọ̀, run after the láti kó ẹ̀gbọ́n mọ́ra and to have blemish with kí yourself. òkìkí rẹ̀ ó sì kàn. That you now have fame and fame. Wàtábòlíkà wàsíńdàbòlíkù ká ilé bó ṣìndáyàmàkà. Mo rí kọ́ padà pátápátá lọ́dọ̀ bàbá yẹn. So that you now withdraw. Ṣìndáyàmà nítorí ìdí èyí, For this reason. wọn jẹ́ iṣẹ́ yìí fún ọ torí pé ọ jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, ọ jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, ó ti padà. Not my servant of God. Ṣùgbọ́n Bíbélì wípé Olúwa kò fa ikú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó orúkọ àdá. Wọ́n ọ̀pọ̀tọ́ olówó kó sọ́dọ̀ kò sí ọmọ àjọ kankan nù wọn. Say many that you have together, they are not. Kò sí ọmọ àjọ kankan nù wọn. There is hell and a church. Olúwa ní kí n pè ọ́ nígbà yẹn pé kí n pè ọ́ sí ìrònú padà. Mo jẹ́ iṣẹ́ náà ṣùgbọ́n báyìí wàtábòlíkà wàsíńdàbòlíkù ká ilé bó ṣìndáyàmà ká ilé bó torí ẹ̀san tí ń bọ̀ wàtàyàmà sí náà. Ìní mo fẹ́ jẹ́ eléyìí. That is why Ó ti padà ní ojú ọ̀nà náà pátápátá. you are backsliding off the Ní way. Olúwa wí wàtáyàmà ṣìndáyàmà ká ilé. A kò dá ọmọ wàtábòlíkà wàsíńdàbòlíkù. Ọwọ́ òkìkí ṣé rí bokùn bá fẹ́ rí bokùn bá fẹ́. Ọwọ́ owó àti ọrọ̀ ṣìndáyàmà ká ilé. Ó gbé lójú lókìtọ́ wípé ó ń ṣe oore fún àwọn ènìyàn. Ṣùgbọ́n oore tó ń ṣe. tó òun lẹ̀ ń gbọ́yàn lẹ́nu wòlíì Ọláwùnmí Ezekiel tí wọ́n jẹ́ iṣẹ́ tá a fi rán wọn sí Agbala Gabriel. Ẹ̀rí wòlíì ti ń sọ tẹ́lẹ̀ náà pé pé orúkọ àtowó ni Pastor Agbala Gabriel ń lé kiri báyìí o, wọ́n gbọ́ ti yà kúrò. Ẹ gbọ́ fọ́nrán yìí kẹ́ ẹ gbọ́ ohun tí wọ́n sọ nípa iṣẹ́ ìránṣẹ́ Pastor Agbala Gabriel, kẹ́ wá sọ ohun tẹ́ ẹ bá rò lórí ẹ̀. Ọgbà ọ̀rọ̀ àti ẹ̀tàn ṣìnàmàkàlù. Ọba ayé lọ, mo fi ọ, mo pè ọ sí ìrònú padà. Ní Olúwa báyìí lólórí ní ti pọtifólíò tó ọgbà kẹ́lìbò wò ó wàtàyàmàkẹ́lì. Mo pé ṣìnàmàkàlù àwọn tí wọ́n ṣe ìrànlọ́wọ́ fún ọ sí ìpele mẹ́ta. Àwọn àkọ́kọ́ wọ̀tẹ̀ wọ́n jí àwọn agbé ènìyàn pa ó lè ṣìnàmàkàlù. Àwọn tí wọ́n mì nínú ẹ̀ṣẹ̀ ṣírí tí wọ́n kò ṣe tán láti ronúkúwàdà wọ́n fi ìkàngbà kan ní Olúwa. They were exchanging one team with the other. Wọ́n pè ọ́
I told you. láti pè wọ́n sí ìrònúpìwàdà ṣíríbò kùbàsẹ́rìbò ó kò pè wọ́n sí ìrònúpìwàdà mo pé kò sí ìyẹn òtítọ́ ní ẹnu rẹ ṣíríbò kùbàsẹ́rìbò mo béèrè fún ìyípadà For repentance, said the Lord. ṣíríbò kùbàsẹ́rìbò wọ́n sì ń dàyàmàkẹ́lìbò wàyírìbò wò ó. Fún ọ̀sẹ̀ padà lẹ́yìn bàbá. As you have. Inú ọ̀pọ̀ àwọn agbára kan sílẹ̀. Àwọn àṣẹ kan ṣíríbò. Ẹ̀yin èèyàn wa, pẹ̀lú gbogbo ohun tí Agbala Gabriel ń ṣe fáwọn èèyàn, kí lè ro tiyín? Ṣé ẹ rò pé kéèyàn máa ṣàánú gan iṣẹ́ ìránṣẹ́ kan nìyẹn? Àbí báwo ni ká ṣe wò ó? Nítorí pé gbogbo ẹni tó ń ṣiṣẹ́ ìránṣẹ́, ìdájọ́ wọn wà lọ́dọ̀ Ọlọ́run. Àmọ́ Ọlọ́run máa tún kìlọ̀ fún yàn náà o. Bí yàn bá ń yapa kúrò, bóyá òun náà ni wòlíì Ezekiel Ọlọ́run ṣe gbé dìde. Tó bá yẹ pé Ọlọ́run náà ló rán wọn láti kìlọ̀ fún Agbala Gabriel. Àmọ́ bó bá jẹ́ wípé Ọlọ́run ò rán wọn náà, ìdájọ́ tiwọn náà wà lọ́wọ́ Ọlọ́run. Agbala Gabriel náà á fẹ̀mí wádìí ohun tí wòlíì Ezekiel ń sọ bó bá ṣe rí, gbogbo àtúnṣe tó bá yẹ kí wọ́n ṣe, kó má bàa dàbí ẹni pé gbogbo ire tí wọ́n ti ń ṣe látẹ̀yìnwá á padà wá di nǹkan míì. Kí lè ròyìn lórí ọ̀rọ̀ yìí? Ẹ drop comment. Remember to like, share and follow us. Thanks for watching.